eléyìí tún ṣàrà ọ̀tọ̀ o. Wùmí Toríọlá ní mi ò fẹ́ ìgbéyàwó mọ́ ṣùgbọ́n mo ní èròǹgbà láti bímọ sí i pẹ̀lú ọkọ tí mo ti kọ̀ sílẹ̀. Ẹ̀yin lẹ máa lójú ẹkún. Mo bí n pé ìyàwó Lateef Adédìméjì wọn ìpè kàbìtìkàbìtì fún àwọn tó ń gbé ìròyìn èké kiri nípa rẹ̀. Ẹ jẹ́ ká yé jowú ara wa, ká wà ní ìrẹ́pọ̀. Owú jíjẹ ti pọ̀ jù láàrin àwa òṣèré. Ẹniọlá Badmus sọ̀rọ̀ sókè lẹ́yìn ìjà tó ṣẹlẹ̀ láàrin òun àti Láídé Bákàrè. Sẹ́yìn náà ti gbọ́ ìròyìn ayọ̀ tó ṣẹlẹ̀ sí Lateef Adédìméjì àti ìyàwó rẹ̀ ní Qatar. Ẹ farabalẹ̀ kẹ́ gbọ́ àwọn ìròyìn yìí lẹ́kùnrẹ́rẹ́. Eléyìí tún ṣàrà ọ̀tọ̀ o. Wùmí Toríọlá ní mi ò fẹ́ ìgbéyàwó mọ́ ṣùgbọ́n mo ní èròǹgbà láti bímọ sí i pẹ̀lú ọkọ tí mo ti kọ̀ sílẹ̀. Gbajúgbajà òṣèrébìnrin ilẹ̀ wa tó sábà máa ń kópa alára gbígbóná nínú fíìmù ni Wùmí Toríọlá ti tú pẹrẹpẹrẹ ọ̀rọ̀ lórí ìgbéyàwó rẹ̀. Ó sọ eléyìí nínú ìfọ̀rọ̀wérọ̀ kan tó ṣe ní iléeṣẹ́ móhùnmáwòrán TVC níbi tó ti ṣàlàyé èròǹgbà rẹ̀ lórí ọ̀rọ̀ ìgbéyàwó. Nínú ìfọ̀rọ̀wérọ̀ yìí ni Wùmí ti jẹ́ kó di mímọ̀ pé òun sì fẹ́ bí ọmọ sí i ṣùgbọ́n òun ò fẹ́ di ọlọ́mọ méjì bàbá méjì. Fúndìí èyí ọkọ àárọ̀ òun tí òun ti kọ̀ sílẹ̀ ni òun fẹ́ bí àwọn ọmọ òun tó kù fún. Àlàyé yìí wáyé nígbà tí àwọn atọ́kùn ètò náà béèrè lọ́wọ́ rẹ̀ pé kí ni ohun tó kù fún lórí ọ̀rọ̀ ìgbéyàwó. Tí òṣèrébìnrin tó jẹ́ ọmọ bíbí ìlú Èkó yìí sì dáhùn pé ní báyìí o mi ò fẹ́ ìgbéyàwó mọ́, mi ò sì fẹ́ ìbáṣepọ̀ kankan pẹ̀lú ọkùnrin kankan nítorí pé mo sì fẹ́ bí àwọn ọmọ sí i fún ọkọ mi ti tẹ́lẹ̀. Ó fi kún un pé òun ò tí ì padà sí ọ̀dẹ̀ rẹ̀ tàbí kí àwọn méjèèjì jọ máa gbé pọ̀ gẹ́gẹ́ bí ọkọ àti ìyàwó ṣùgbọ́n àwọn méjèèjì ló jọ ń ṣe ìtọ́jú ọmọ wọn tí orúkọ rẹ̀ ń jẹ́ Zion. Wùmí ní nígbà tí a bá jọ wà papọ̀ ó máa ń sọ fún mi pé mo lè má jẹ́ ìyàwó rere fún òun o ṣùgbọ́n abiyamọ gidi ni mí, mo sì máa ń di ọ̀rọ̀ rẹ̀ yìí mú sókàn àyà mi. Gbogbo ọ̀rọ̀ dídùn tí ọkùnrin yìí máa ń sọ fún Wùmí ló jẹ́ kó pinnu pé bó tilẹ̀ jẹ́ pé òun kò fẹ́ gbéyàwó mọ́ ó sì máa wu òun láti bí gbogbo ọmọ òun fún ọkùnrin náà. Bẹ́ẹ̀ ò bá gbàgbé Wùmí ti kọ́kọ́ ṣe àwọn àlàyé yìí ṣáájú nígbà tó ṣe ìfọ̀rọ̀wérọ̀ kan lórí ètò òṣèré ẹgbẹ́ rẹ̀ tí orúkọ rẹ̀ ń jẹ́ Debbie Sokoya níbi tó ti kọ́kọ́ tú pẹrẹpẹrẹ ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ìgbéyàwó rẹ̀ bí ó ṣe wù ú láti bí ọmọ méjì sí i pẹ̀lú èyí tí Ọlọ́run fún yìí tó sì tún sọ pé òun ò kọ̀ láti jẹ́ ìyàwó kejì tàbí ìkẹta pé ìdùnnú àti ayọ̀ òun ló jẹ òun lógún lọ́wọ́ tí òun wá yìí. Nígbà tó ń sọ̀rọ̀ ó ní ohun tí mo máa ń rò tẹ́lẹ̀ ni pé mi ò lè jẹ́ ìyàwó kejì tàbí ìkẹta láyé ṣùgbọ́n nísìnyí tí mo ti wá bímọ gbogbo nǹkan ti yàtọ̀ báyìí. Ó tẹ̀síwájú pé tí mo bá pàdé ọkùnrin tó ti lọ́mọ bíi tèmi báyìí tàbí ẹni tí ìyàwó rẹ̀ ti jáde láyé mo máa fẹ́ ẹ. Nǹkan tó ṣe pàtàkì jùlọ fún mi ni ìdùnnú mi. Bí ẹ ò bá gbàgbé Wùmí Toríọlá bẹ̀rẹ̀ ìrìn àjò ìgbéyàwó rẹ̀ ní ọdún 2018 pẹ̀lú ọmọkùnrin kan tí Ọlọ́run sì fún wọn ní èrè ìgbéyàwó, ìyẹn ọmọkùnrin tí wọ́n bí ní ọdún 2019 tí wọ́n sì sọ orúkọ rẹ̀ ní Zion. Ṣùgbọ́n ó ṣe lè láàánú pé ìrìn àjò ìgbéyàwó yìí forí ṣánpọ́n nínú oṣù kínní ọdún 2023. Nígbà tí gbajúgbajà òṣèré yìí ń sọ̀rọ̀ lórí ìrírí rẹ̀ nílé ọkọ, Wùmí Toríọlá ní òun kọ́kọ́ gbàgbọ́ pé àwọn máa lè fi sùúrù àti ìfẹ́ yanjú gbogbo àìgbọ́ra-ẹni-yé tó wà láàrin wọn ṣùgbọ́n àwọn ìdojúkọ kan wáyé tó kọjá agbára òun pàápàá jùlọ lórí pé òun jẹ́ gbajúmọ̀ àti ìlúmọ̀ọ́ká. Nínú àlàyé rẹ̀ ni Wùmí ti ní mo ṣe ìgbéyàwó pẹ̀lú ọkùnrin tí mo nígbàgbọ́ pé a lè jọ kọ́ ayé wa papọ̀ ṣùgbọ́n lẹ́yìn ìgbà díẹ̀ àwọn ìṣòro kan bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀. Ní gbogbo ìgbà tí a bá ti wá ní èdè àìyedè tàbí ìṣòro kan ó máa ní ṣé mo mọ̀ pé èmi ni gbajúmọ̀ tí àwọn èèyàn mọ̀ dáadáa. Ó sì bẹ̀rẹ̀ sí ní rí mi gẹ́gẹ́ bí ìṣòro nínú ìgbéyàwó wa pàápàá jùlọ nítorí pé àwọn èèyàn mọ̀ mí tí wọn ò sì mọ̀ òun. Òṣèré yìí ṣàlàyé pé irú àwọn ọ̀rọ̀ wọ̀nyí máa ń mú ọgbẹ́ ọkàn bá òun. Ó fi kún un pé yálà kí ọkọ òun rí àwọn àṣeyọrí òun gẹ́gẹ́ bí ohun tó máa ṣe ẹbí wọn ní àǹfààní, ọkọ òun máa ń rí bí ewu ni. Ó ní bí òun bá ṣe ń dàgbà sí nínú iṣẹ́ òun ni ìpínyà ṣe ń wà láàrin òun àti ọkọ òun. Pé ìgbéyàwó tó yẹ kó jẹ́ ìbáṣepọ̀ àti ìbárẹ́ ti wá ń dàbí ìfigagbága. Wùmí ṣàlàyé pé bíbára ẹni sọ̀rọ̀ láàrin òun àti ọkọ òun wá di ohun àná àtijọ́ jókòó papọ̀ sọ̀rọ̀ wá di ohun tó le koko bí ojú ẹja. Ó ní yálà kí àwọn jọ jókòó sọ̀rọ̀ kí àwọn parí aáwọ̀ tó wà ní àárín wọn níṣe làwọn máa bẹ̀rẹ̀ sí ní jiyàn tó tún máa fa ìjà àti òdì yíyàn fún ọjọ́ díẹ̀. Ó ní àìṣe àtìlẹ́yìn fún ara àwọn gẹ́gẹ́ bí lọ́kọláya wá jẹ́ kí ilé bẹ̀rẹ̀ sí ní gbóná mọ́ òun. Nínú àlàyé rẹ̀ Wùmí ní
ó dé oríta kan tí ọkàn òun ò balẹ̀ mọ́, pàápàá jùlọ nígbà tí ó di pé obìnrin kò lè bá ọkọ rẹ̀ sọ̀rọ̀ mọ́ láì bẹ̀rù ẹ̀bi tàbí àìgbọ́ra ẹni yé. Ó ní eléyìí fi òun sínú ìpòrúru ọkàn gidigidi. Wùmí Toríọlá tún tẹ̀síwájú láti ṣàlàyé lórí bí àwọn èèyàn kan tó súnmọ́ ọkọ òun ò ṣe fẹ́ràn òun tí wọ́n sì ń pòkọ ìbànújẹ́ fún un nípa òun. Ó ní tí ọkùnrin bá ti ń gbọ́ ọ̀rọ̀ ará ìta ju tìyàwó rẹ̀ lọ, ó máa ń da ìdílé rú. Lẹ́yìn gbogbo ìgbìyànjú láti rí i pé gbogbo nǹkan lọ déédéé tí gbogbo ìgbìyànjú yìí sì ń já sí pàbó, eléyìí ló fà á tí mo fi kúrò nínú ìgbéyàwó náà. Wùmí ṣàlàyé pé kì í ṣe pé ó wu òun láti kúrò nínú ilé ọkọ òun yìí, ṣùgbọ́n ìpòrúru ọkàn tó ń fún òun ló jẹ́ kí òun rò pé bí wájú ò bá ṣe é lọ, ẹ̀yìn yóò ṣàṣe padà sí. Ṣùgbọ́n lẹ́yìn gbogbo àwọn àlàyé tó ṣe yìí, Wùmí kọ̀ láti sọ kúnlẹ̀kúnlẹ̀ ohun tó ṣẹlẹ̀ nínú ìgbéyàwó náà nítorí ọ̀wọ̀ tó ní fún ọjọ́ iwájú ọmọ rẹ̀ àti ọkọ rẹ̀ tó ti kọ̀ sílẹ̀ yìí. Nígbà tí ó ń sọ̀rọ̀ lórí ìdojúkọ àti ìlàkọjá rẹ̀ lórí ọ̀rọ̀ ọmọ bíbí, Wùmí ṣàlàyé pé òun dúró fún oṣù 6 láì gbọ́ pa débi pé òun máa gbọ́ ko. Eléyìí ló mú òun tètè jáde tọ̀ àwọn onímọ̀ ìṣègùn òyìnbó lọ tí wọ́n sì ṣàyẹ̀wò fún òun tán sọ fún òun pé ṣáká ni ara òun dá. Ó ní òun tiẹ̀ gbìyànjú àwọn oríṣiríṣi ọ̀nà tí èèyàn máa fi ń lóyún lọ́nà ìṣègùn òyìnbó, ṣùgbọ́n pàbó ni gbogbo ẹ̀ já sí kó tó wá di pé Ọlọ́run dá òun lóhùn ní ọ̀nà àrà. Eléyìí ló sì mú àyípadà bá ayé òun. Wùmí ṣàlàyé pé lẹ́yìn tí ìgbéyàwó àwọn yìí dàrú, àwọn kan kọjú sí ìtọ́jú ọmọ tí Ọlọ́run fi ta àwọn lọ́rẹ. Ó sì tẹnumọ́ pàtàkì ipa tí òbí méjèèjì ń kó nínú ayé ọmọ. Nínú ọ̀rọ̀ rẹ̀, Wùmí ní àwa méjèèjì ń ṣe dáadáa lórí ìtọ́jú ọmọ yìí. Mi ò lè wá dá ọmọ tọ́ tí ọmọ náà wá máa padà nífẹ̀ẹ́ òbí tó jìnnà rere sí i. Bàbá ọmọ mi ní ìbáṣepọ̀ tó dára pẹ̀lú ọmọ rẹ̀ tó sì ń tọ́jú ọmọ rẹ̀ dáadáa. Ó wù mí lọ́kàn láti bímọ kan tàbí méjì sí i, ṣùgbọ́n mo fẹ́ kó jẹ́ pé bàbá ọmọ mi yìí náà ni màá bí gbogbo ọmọ mi fún, nítorí pé mi ò fẹ́ jẹ́ ọlọ́mọ méjì bàbá méjì tàbí ọlọ́mọ mẹ́ta bàbá méjì, nítorí ó máa ń ní ipa tí ò dára nínú ayé àwọn ọmọ. Ẹ̀yin lẹ máa lójú ẹkún. Mo bí ń pé ìyàwó Lateef Adédìméjì wọ́n ìpè kàbìtìkàbìtì fún àwọn tó ń gbé ìròyìn èké kiri nípa rẹ̀. Gbajúgbajà òṣèrébìnrin ilẹ̀ wa tó tún jẹ́ ìyàwó gbajúmọ̀ òṣèré tí àwọn èèyàn fẹ́ràn dáadáa ni Adébímpé Adédìméjì ti fi ìbínú jáde láti sọ̀rọ̀ lórí àwọn tó máa ń gbé ìròyìn burúkú kiri nípa rẹ̀ lórí ayélujára, lẹ́yìn tí àwọn kan lórí ìkànnì ayélujára kan gbé ayédèrú ìròyìn kan jáde nípa rẹ̀ pé gbajúmọ̀ òṣèrébìnrin tó jẹ́ ọmọ bíbí Ìjẹ̀rò Èkìtì yìí bú sẹ́kún, kódà ó bara jẹ́ lórí bí àwọn kan ṣe fi ń ṣe yẹ̀yẹ́ lórí ìkànnì ayélujára TikTok lórí ọ̀rọ̀ àìrọ́mọbí rẹ̀ lẹ́yìn ọdún bíi 3 tó ti ṣe ìgbéyàwó pẹ̀lú ọkọ rẹ̀ Lateef Adédìméjì, pẹ̀lú àwọn kan tó ń sọ wípé ilé ọmọ rẹ̀ ló fi pilẹ̀ òkìkí àti owó tó ní. Nínú fọ́nrán kan tó ń káàkiri orí ìkànnì TikTok ni wọ́n ti lo àwòrán Mobímpé níbi tó ti ń sunkún tó ń wa mi lójú, tí wọ́n sì gbé orin kan tí wọ́n kọ nípa ìbànújẹ́ àìrọ́mọbí sábẹ́ rẹ̀. Nígbà tí òṣèrébìnrin tó jẹ́ ọmọ ọdún 28 yìí ń sọ̀rọ̀ lórí fídíò tó ń káàkiri orí ayélujára yìí ló ti ṣàlàyé pé ọ̀pọ̀lọpọ̀ àtẹ̀jíṣẹ́ ni òun ti ń gbà lórí ayélujára òun lórí ọ̀rọ̀ yìí tó sì ti ń pọ̀jù fún òun. Ó sì jẹ́ kó di mímọ̀ pé fídíò tó ń káàkiri orí ayélujára yìí jẹ́ ọ̀kan nínú àwọn fídíò tí wọ́n gé láti inú fíìmù nígbà tí òun wà lẹ́nu iṣẹ́, tó sì tún rán gbogbo ènìyàn létí pé òṣèré ni òun, pé ọ̀pọ̀ ìgbà ni òun ní láti sunkún nínú fíìmù, ṣùgbọ́n òun ò ní láéláé gbé ìṣòro tàbí ìdojúkọ òun wá sórí ayélujára. Lẹ́yìn tó sọ eléyìí ló fi kóńgò wọn èpè bàǹtìbàǹtì ránṣẹ́ sí gbogbo àwọn tó ń lo àwòrán tàbí fídíò rẹ̀ láti fi gbé ayédèrú ìròyìn tàbí irọ́ jáde nípa rẹ̀. Nínú àtẹ̀jáde tí Mobímpé gẹ́gẹ́ bí àwọn olólùfẹ́ rẹ̀ tó ṣe máa ń pè gbé jáde ló ti ní, mi ò kì í ṣe eléyìí, ṣùgbọ́n àwọn àtẹ̀jíṣẹ́ tí mò ń gbà yìí ti ń kọjá àfaradà. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbé àwọn fídíò location mi jáde láti fi wọ́ èrò wá sí orí ìkànnì ayélujára yín yálà lórí Facebook, Instagram tàbí TikTok kò ní dáa fún yín. Ẹ máa ní ìdí láti sunkún àti pé àwọn mọ̀lẹ́bí yín máa fojú sunkún yín. Ẹ ò ní ìsinmi bí ẹ ṣe pinnu láti tan àwọn èèyàn tó ń tẹ̀lé mi, àwọn olólùfẹ́ mi àti àwọn alátìlẹyìn mi pẹ̀lú ayédèrú ìròyìn yín. Mi ò mọ ohun tí gbogbo yín lérò. Mi ò ní ìdí kankan láti sunkún tàbí gbé ọ̀rọ̀ mi tó pamọ́ wá sórí ayélujára. Tí o bá rí fídíò mi níbi tí mo ti ń sunkún, láìsí àní-àní, iṣẹ́ ni, àwòrán location ni,
fídíò sẹ́ẹ̀tì ni gbogbo yín ṣàmọ̀ pé òṣèrébìnrin ni mí. Báwo lẹ ṣe máa ń gba gbogbo ìròyìn èké tí àwọn ọ̀dẹ̀ tó máa ń kọ nǹkan sórí ayélujára yìí ń kọ gbọ́? Ẹ jọ̀wọ́ ẹ má tẹ àtẹ̀jíṣẹ́ lórí irú ọ̀rọ̀ yìí sí mi mọ́, mo nífẹ̀ẹ́ gbogbo yín. Báyìí ni òṣèrébìnrin tí wọ́n tún máa ń pè ní ìyàwó Àlájì yìí ṣe àlàyé tí àwọn olólùfẹ́ rẹ̀ àti àwọn òṣèré ẹgbẹ́ rẹ̀ sì ń gbà níyànjú pé gèlè máwòbẹ̀ ní kó wé kó sì má jẹ́ kí àwọn ọ̀rọ̀ burúkú tí àwọn ẹni àdánù yìí ń gbé jáde nípa rẹ̀ dà á láàmú rárá. Ṣùgbọ́n ṣáájú eléyìí ni èèyàn kan ti fi ọ̀rọ̀ àìrọ́mọbí bú arábìnrin yìí lórí TikTok. Eléyìí ṣẹlẹ̀ ní ọjọ́ 15 oṣù kẹrin ọdún 2025 nígbà tí ọmọọba Adébímpé gbé fídíò òun àti Lateef ọkọ rẹ̀ sórí ìkànnì TikTok rẹ̀ níbi tí wọ́n ti jọ ń jó tí wọ́n ń ṣeré tí wọ́n ń fara yíra gẹ́gẹ́ bí lọ́kọ-láyà. Bẹ́ẹ̀ ni èèyàn kan lọ kọ ọ̀rọ̀ kan sábẹ́ fídíò náà pé ìyẹn oyún ò ní ìwọ mádàmú jókòó síbẹ̀ ọkọ rẹ̀ ò ní pẹ́ fẹ́ ìyàwó kejì. Ọ̀rọ̀ burúkú tí ẹni yìí sọ fún òṣèré yìí wọ̀ ní akínyẹmí ara, ṣùgbọ́n síbẹ̀ ó fi òye fèsì pé tí a ò bá tí ì fi ọ̀kan nínú yín jófin ẹ̀yin ìyókù ò ní kọ́gbọ́n àbí. Tí eléyìí náà sì tún fa oríṣiríṣi ọ̀rọ̀ ìmúlọ́kànlé fún òṣèré yìí. Obìnrin kan tó sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí sọ pé sí ẹ tiẹ̀ mọ̀ bóyá àdéhùn ni láàrin ọkọ àtìyàwó láti dúró fún ọdún díẹ̀ kí wọ́n tó bímọ. Ṣé ẹ mọ̀ bóyá àìlera kan ló ń ṣe ìdènà fún wọn? Ṣé ẹ tiẹ̀ mọ̀ bóyá ara àwọn méjèèjì pé láì lábàwọ́n kankan tí ọmọ náà kọ̀ láti wáyé ni? Kí ló máa ń ṣe ẹ̀yin èèyàn gan-an? Ó ga o tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ tó kù sì ń gbàdúrà fún pé Ọlọ́run máa mú ayọ̀ rẹ̀ kún láìpẹ́ yìí. Bí ẹ ò bá gbàgbé, òṣèrébìnrin Adébímpé ṣe ìgbéyàwó pẹ̀lú ọkọ rẹ̀ Lateef Adédìméjì ní ọjọ́ 22 oṣù kejìlá ọdún 2021 tí ìgbéyàwó náà sì dùn tó lárinrin tí ọ̀pọ̀lọpọ̀ àwọn lóókọ lágbo òṣèré sì wà níkàlẹ̀. Bó tilẹ̀ jẹ́ pé kò tí ì sọmọ nínú ìgbéyàwó náà, ohun tí àwọn èèyàn mọ̀ dájú nípa Adébímpé ọmọọba àti Lateef Adédìméjì ni pé ìfẹ́ tó lágbára wà láàrin wọn tí wọ́n sì máa ń ṣe àtìlẹ́yìn fún ara wọn. Irú ìrẹ́pọ̀ tó wà láàrin wọn kò sì pé méjì. Ẹ jẹ́ ká yé jowú ara wa, ká wà ní ìrẹ́pọ̀. Owú jíjẹ ti pọ̀ jù láàrin àwa òṣèré. Ẹniọlá Badmus sọ̀rọ̀ sókè lẹ́yìn ìjà tó ṣẹlẹ̀ láàrin òun àti Láídé Bákàrè. Gbajúmọ̀ òṣèré ilẹ̀ wa tó tún jẹ́ afarapẹ́ olóṣèlú ni Ẹniọlá Badmus ti jáde láti sọ̀rọ̀ sókè lẹ́yìn tí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láàrin òun àti òṣèré ẹgbẹ́ rẹ̀ Láídé Bákàrè níbi àfihàn sinimá Ẹniọlá Àjàó tí àkọlé rẹ̀ ń jẹ́ Ó wà ńbẹ̀ Thieves fún ìgbà àkọ́kọ́. Nínú fídíò kan tó káàkiri orí ayélujára ni a ti rí Ẹniọlá Badmus tó sọ fún àwọn ayàwòrán pé kí wọ́n má gbé òun sínú fọ́nrán kan pẹ̀lú Láídé Bákàrè nígbà tó wà lójú agbo. Ó ní nítorí pé wọn kì í ṣe ọ̀rẹ́. Ọ̀rọ̀ tí Ẹniọlá Badmus sọ yìí bí Láídé Bákàrè nínú gidigidi débi pé ó gbéná kojú Ẹniọlá Badmus tó sì fẹ́ẹ́ di àǹgbára ẹni lójú. Ṣùgbọ́n Ẹniọlá Badmus ò fèsì, níṣe ló kọjá níwájú rẹ̀ àti pé àwọn èèyàn dá sí i tí wọ́n sì paná ìjà náà lẹ́sẹ̀kẹsẹ̀. Ṣùgbọ́n kò tán síbẹ̀ o. Lẹ́yìn tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ ni Láídé Bákàrè padà jáde láti wá ṣàlàyé pé Ẹniọlá Badmus pé òun ní ẹranko ní bí ọdún méjì sẹ́yìn tó sì gbé ìtàkùrọ̀sọ kan tó wáyé láàrin wọn jáde níbi tí Ẹniọlá Badmus ti ń bínú sí i pé ó gbé àwòrán òun tí kò ṣe dáadáa jáde tí Ẹniọlá Badmus sì kìlọ̀ fún un pé kó má gbé ìwà ẹranko rẹ̀ súnmọ́ òun. Lẹ́yìn èyí ni Láídé Bákàrè tún ṣe fídíò kan níbi tó ti ṣàlàyé bí òun ṣe fún Ẹniọlá Badmus ní ipa pàtàkì àkọ́kọ́ rẹ̀ nínú eré òun nígbà tí kò sẹ́ni tó fẹ́ lò ó nínú eré nítorí pé ó ti sanra jù àti pé ó burẹ́wà gidigidi. Ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn mákẹ́tà ló bá òun jà nítorí pé òun lo wúlé bàǹtù nínú fíìmù náà. Ó fi kún un pé tí òun ò bá lò nínú eré òun tí àkọlé rẹ̀ ń jẹ́ Adùn Ewúro níbi tí ó ti ṣe ìyàwó Fẹ́mi Adébáyọ̀ pé Fúnkẹ́ Akíndélé tó mú bí Ọlọ́run kékeré rẹ̀ lónìí kò ní rí i débi pé wọ́n máa di ọ̀rẹ́. Ó ní onílára ni Ẹniọlá Badmus pé àwọn ti mọ ara àwọn fún bí 20 ọdún sẹ́yìn. Ó ní Ẹniọlá Badmus ti ṣe oríṣiríṣi nǹkan fún Fúnkẹ́ Akíndélé, kódà kò yẹ kí Fúnkẹ́ Akíndélé máa bá a ṣe mọ́, ṣùgbọ́n Fúnkẹ́ jẹ́ èèyàn kan tó ní ọpọlọ tó sì ní ìfaradà gidigidi. Láídé tú oríṣiríṣi àṣírí nínú fídíò tó gbé jáde yìí. Ó sì ní òun ṣe eléyìí nítorí àwọn èèyàn tó ń dá òun lẹ́bi pé ara òun ti gbóná jù. Ó ní òun ti mọ Ẹniọlá Badmus fún ìgbà pípẹ́ pé ó mọ bí wọ́n ṣe máa ń tọ́jú èèyàn tó sì máa sọ onítọ̀hún di èèyàn burúkú lójú àwọn èèyàn. Ṣùgbọ́n pẹ̀lú gbogbo ọ̀rọ̀ tí Láídé Bákàrè sọ yìí, Ẹniọlá Badmus ò fèsì rárá. Níṣe ló fi ọ̀rọ̀ náà ṣe ìpàkóògbọ́sùtì. Nígbà tó sì padà máa sọ̀rọ̀
níṣe ló gba agbo òṣèré ní ìmọ̀ràn tó ní ilé ayé tá a wà yìí ní ọ̀nà tó fi máa ń kọ́ wa pé kò sí okun nínú ìjà ṣùgbọ́n nínú ìrẹ́pọ̀ ló wà, bó tilẹ̀ jẹ́ pé a ti lè rìn ní ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ tá a sì dojúkọ àkókò ẹ̀rù àti ìpayà. Mo ní ìgbàgbọ́ pé a ti dé àkókò tó yẹ kí a jẹ́ kí ìfẹ́ ṣáájú wa. A ò nílò owú jíjẹ nígbà tí gbogbo wa lè làlùyọ. Ìṣerere rẹ kò lè dín tèmi kù gẹ́gẹ́ bí tèmi náà ò ṣe lè gbá tiẹ̀ dànù. Ẹ jẹ́ ká tẹ̀síwájú láti máa bára wa ṣe àti láti jọ kọ́ ohun kan tó máa ju nǹkan tí èèyàn kan lè dá ṣe lọ. Okun ńlá ló wà nínú ìrẹ́pọ̀ àti ọjọ́ iwájú tó dára ju gbogbo ìṣẹ́gun tí olúkálùkù wa ń lé lọ. Ẹ jẹ́ ká yàgò fún ìjà, kì í ṣe nítorí pé a ò ní okun ṣùgbọ́n nítorí pé a jẹ́ ọ̀jọ̀gbọ́n. Wíwà ní àlàáfíà ni ọ̀nà tóóró sí ìtẹ̀síwájú. Ìfẹ́ sì ni ìmọ́lẹ̀ tó máa ń fi ọ̀nà náà hàn wá. Báyìí ni òṣèrébìnrin tó jẹ́ ọmọ bíbí ìlú Ìjẹ̀bú Òde yìí ṣe kọ ọ̀rọ̀ náà jáde sórí ìkànnì ayélujára rẹ̀ tí àwọn èèyàn sì ń lù lọ́gọ̀ ẹnu pé ó kù làákàyè àti ìfọmọnìyàn ṣe. Ṣùgbọ́n àwọn kan sì ń sọ pé kò sí ìjà kankan láàrin àwọn èèyàn yìí. Wọ́n ní wọ́n kàn ń ṣe eléyìí láti bá Ẹniọlá Àjàó polówó fíìmù rẹ̀ ni, gẹ́gẹ́ bí ó ṣe ṣe ní ọdún méjì sẹ́yìn nígbà tó gbé sinimá rẹ̀ kan tí àkọlé rẹ̀ ń jẹ́ Àjàkájù jáde, níbi tí wọ́n ti fún ọmọkùnrin kan tó máa ń múra bí obìnrin ni, Idris Okunleye, tí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ sí Bobrisky, ní àmì ẹ̀yẹ gẹ́gẹ́ bí obìnrin tó múra dáadáa jùlọ níbi àfihàn sinimá náà, tí eléyìí sì fa oríṣiríṣi wàhálà láwùjọ. Ṣùgbọ́n nínú gbogbo ìfọ̀rọ̀wérọ̀ tí Ẹniọlá Àjàó ṣe lẹ́yìn tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ ló ti jẹ́ kó di mímọ̀ pé òun ò kábàámọ̀ kankan lórí ọ̀rọ̀ náà, nítorí pé òun mọ̀ọ́mọ̀ ṣe eléyìí ni láti rí i dájú pé ariwo ṣẹlẹ̀ lórí sinimá yìí kí àwọn èèyàn lè lọ wo fíìmù náà kí òun lè pa owó òun padà. Eléyìí ló jẹ́ kí àwọn èèyàn máa sọ pé ó ṣeé ṣe kó jẹ́ pé àwọn òṣèré yìí kàn ṣe eléyìí ni láti fa ariwo nípa sinimá Ẹniọlá Àjàó tuntun yìí. Bí ẹ ò bá gbàgbé, nínú ọ̀sẹ̀ tó kọjá yìí ni Ẹniọlá Badmus àti àgbà òṣèré ilẹ̀ wa tó ti wà nílùú òyìnbó báyìí, Ọpẹ́yẹmí Ayéọlá, ní àìgbọ́ra-ẹniyé kan lórí bí Ẹniọlá Badmus ṣe béèrè lọ́wọ́ rẹ̀ pé Ọpẹ́, irun iwájú rẹ̀ dà. Ṣùgbọ́n àpárá yìí gbòdì lára Ọpẹ́yẹmí Ayéọlá tí òun náà sì fèsì pẹ̀lú èébú oríṣiríṣi nítorí wípé ó ka àwàdà tí Ẹniọlá Badmus bá ṣe yìí sí èébú ara, tó sì rán Ẹniọlá létí pé kò yẹ kó jẹ́ òun tó ti fìgbà kan sanra bàǹtù rí, tí àwọn èèyàn sì ti fi eléyìí bú dáadáa. Ṣùgbọ́n nígbà tí àwọn èèyàn rí fídíò Ọpẹ́yẹmí yìí, ọ̀pọ̀lọpọ̀ ló dá lẹ́bi pé ó yẹ kó mọ̀ pé àwàdà lásán ni Ẹniọlá ń bá a ṣe, tí òun náà sì tún padà jáde nínú fídíò míì láti ṣàlàyé pé òun àti Ẹniọlá kì í ṣe aláwàdà, kódà àwọn ò tí ì ṣe irú rẹ̀ rí tàbí kí àwọn ṣe àtìlẹ́yìn kankan fún ara àwọn. Ó ní fún ìdí èyí òun ò retí irúfẹ́ àwàdà tàbí àpárá yìí láti ọ̀dọ̀ Ẹniọlá Badmus. Ṣùgbọ́n síbẹ̀ náà àwọn kan sọ pé kí la gbé kí la jù tó fi yá ń di pé à ń pe ara ẹni ní ẹranko tàbí sọ irú àwọn ọ̀rọ̀ burúkú tí Ọpẹ́yẹmí sọ sí Ẹniọlá yìí. Wọ́n ní ó fi hàn pé ẹ̀tanú àti àìnífẹ̀ẹ́ ara ẹni dénú àti owú jíjẹ pọ̀ láàrin àwọn òṣèré ilẹ̀ wa, pé wọ́n kàn ń ṣe ojú ayé síra wọn ni, pé ìfẹ́ wọn kì í sábà dénú. Sẹ́yìn náà ti gbọ́ ìròyìn ayọ̀ tó ṣẹlẹ̀ sí Lateef Adédìméjì àti ìyàwó rẹ̀ ní Qatar. Inú ìdùnnú àti ayọ̀ ni gbajúgbajà òṣèré ilẹ̀ wa Lateef Adétọ́lá Adédìméjì àti ìyàwó rẹ̀ Adébímpé Adédìméjì tí àwọn olólùfẹ́ rẹ̀ máa ń pè ní Mobímpé wà báyìí, lẹ́yìn tí iléeṣẹ́ ńlá kan tó wà lórílẹ̀‐èdè Qatar yàn wọ́n gẹ́gẹ́ bí aṣojú wọn lórílẹ̀‐èdè Nàìjíríà. Pẹ̀lú ayọ̀ abara tíntín ni Lateef gbé ìròyìn náà jáde sórí ìkànnì ayélujára Instagram rẹ̀, tó sì ń tẹnumọ́ bí iléeṣẹ́ náà ṣe gbówọ́ nínú ìfọwọ́sowọ́pọ̀ káàkiri àgbáyé, ìtọ́sọ́nà lórí àṣà àti ìṣe àti ìṣàkóso okòòwò. Wọ́n sì ti yan ọkọ àtìyàwó yìí láti polongo iléeṣẹ́ tí orúkọ rẹ̀ ń jẹ́ KON Group yìí gidigidi káàkiri orílẹ̀-èdè Nàìjíríà àti ilẹ̀ adúláwọ̀. Iléeṣẹ́ KON Group yìí jẹ́ iléeṣẹ́ tó gbajúmọ̀ lórílẹ̀-èdè Qatar fún ìpèsè ọ̀nà àbáyọ ìgbàlódé lórí àwọn nǹkan bíi ìtọ́jú ara láìṣiṣẹ́ abẹ fún àwọn àìlera tí wọ́n máa ń ṣiṣẹ́ abẹ fún tẹ́lẹ̀, gbígba ìgbọ̀nsẹ̀ àwọn ẹranko láti fi ṣe oríṣiríṣi ohun amáyédẹrùn àti ìtọ́ni lórí gbogbo àwọn nǹkan wọ̀nyí. Gbajúmọ̀ òṣèré ilẹ̀ wa Lateef Adédìméjì jẹ́ kó di mímọ̀ pé ìbáṣepọ̀ ìdálé lórí àti ran àwọn okòòwò àdáni àti àwọn ilé ìtajà lọ́wọ́ pẹ̀lú àwọn irinṣẹ́ amáyédẹrùn ìgbàlódé, ọgbọ́n ìtajà ìgbàlódé àti gbogbo ọ̀nà àbáyọ láti rí i dájú pé ìdàgbàsókè bá okòòwò àwọn ènìyàn. Níṣe ni Lateef gbé fídíò ibi tí wọ́n ti ṣe ìpàdé
tí wọ́n sì bọwọ́ lùwé gẹ́gẹ́ bí aṣojú iléeṣẹ́ yìí jáde lórí ìkànnì ayélujára Instagram rẹ̀ tó sì kọ ọ̀rọ̀ sábẹ́ rẹ̀ pé inú èmi àti ìyàwó mi dùn láti kéde pé a ti bọwọ́ lu ìwé ìbáṣepọ̀ ńlá jàǹtìrẹrẹ kan láti ṣe aṣojú iléeṣẹ́ KON Group Qatar tó sì jẹ́ iléeṣẹ́ ìtọ́ni ti gbogbo àgbáyé tó wà ní Doha. Ohun tí wọ́n máa ń ṣe ni ìṣàkóso okòòwò, ìtọ́ni lórí àṣà àti ìbánidòwòpọ̀ káàkiri àgbáyé. Gẹ́gẹ́ bí aṣojú iléeṣẹ́ KON Group ní Nàìjíríà àti Áfíríkà, a máa fi kún agbára àwọn okòòwò aládàáni, okòòwò ńlá àti àwọn iléeṣẹ́ pẹ̀lú àwọn irinṣẹ́ ìgbàlódé ní oríṣiríṣi ọ̀nà láti túbọ̀ rí wípé ìdókòwò dàgbàsókè sí ní orílẹ̀-èdè wa. Báyìí ni Lateef Adédìméjì kọ ọ̀rọ̀ yìí sórí ìkànnì ayélujára rẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ àti àwọn òṣèré ẹgbẹ́ rẹ̀ sì ń bá wọn yọ̀ pé wọ́n kú oríire.